lórí ọ̀rọ̀ wípé òṣèrékùnrin ilé wa Bọ́láńlé Nínálowó fẹ̀tọ́ ń gbowó lọ́wọ́ obìnrin bọ́rọ̀ ṣe jẹ́ gan-an rèé. Nkechi Blessing òṣèrébìnrin ilé wa sunkún kíkorò lórí ohun tẹ́nìkan ṣe fún un. Ẹ jókòó ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Gbajúmọ̀ òṣèrékùnrin ilé wa tó rẹwà tó ga tó sì mọ́lẹ̀ tí èdè Yorùbá àti èdè Gẹ̀ẹ́sì dùn lẹ́nu rẹ̀, ìyẹn Bọ́láńlé Nínálowó ti kọ̀wé ìpẹ̀jọ́ sí àjọ tó ń rí sí àwọn tó ń ṣòwò báṣubàṣu tàbí fẹ̀tọ́ ń gbowó lọ́wọ́ ẹni, ìyẹn àjọ EFCC, lórí bí ẹnìkan ṣe fi orúkọ rẹ̀ àti àwòrán ẹ̀ lu jìbìtì owó tó tó mílíọ̀nù mẹ́tàlélọ́gbọ̀n náírà. Òṣèrékùnrin náà gba àwọn àtẹ̀jíṣẹ́ lóríṣiríṣi lọ́wọ́ ẹni tí wọ́n gbá níbi tó ti ń ṣàlàyé wípé ẹnìkan tó ń jẹ́ ọ̀gbẹ́ni Bọ́láńlé Afeez ń ṣe bí Bọ́láńlé Nínálowó láti fi ẹ̀tọ́ ń gbowó lọ́wọ́ arábìnrin kan tó pera rẹ̀ ní Rhoda Wright. Bọ́láńlé Afeez òun àti arábìnrin Rhoda Wright ń fẹ́ra wọn lórí ẹ̀rọ ayélujára láàrin ra wọn sójú tóbìnrin náà sì ti fi ọ̀pọ̀lọpọ̀ owó ránṣẹ́ sí i nítorí pé ó rò pé Bọ́láńlé Nínálowó lòun ń bá sọ̀rọ̀. Ọ̀rọ̀ yìí ló mú kóṣèrékùnrin ilé wa Bọ́láńlé Nínálowó fi ẹjọ́ sùn àjọ EFCC láti lè wí ara rẹ̀ mọ́ àti láti jẹ́ kí àjọ náà kó ṣèwádìí ọ̀rọ̀ náà. Bákan náà lòun kan báyìí náà ṣẹlẹ̀ sí arábìnrin kan rí tó ń pera rẹ̀ ní Victoria tẹ́lágbèdá kan fi orúkọ àtàwòrán Bọ́láńlé Nínálowó gbowó lọ́wọ́ rẹ̀. Bọ́láńlé Nínálowó sọ pé gan lẹ́gbẹ̀ẹ́ tóun ti ń bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà òun ò gbowó tó tó bẹ́ẹ̀ owó bẹ́ẹ̀ rí àti pé oògùn wo lẹni náà lò láti lè gba àdúrà owó náà bẹ́ẹ̀ lọ́wọ́ arábìnrin náà. Òṣèrébìnrin ilé wa Nkechi Blessing Sunday ti bú sí gbé lórí ohun tóbìnrin kan ṣe fún un láti wá ìṣubú rẹ̀ tó sì fẹ́ borúkọ rẹ̀ jẹ́. Nínú fọ́nrán kan tí Nkechi Blessing ṣe tó sì gbé sí ẹ̀rọ ayélujára Instagram rẹ̀ sọ wípé arábìnrin kan wà tóun ò ṣe kankan fún, tóun ò sì gbọ́ ọkọ rẹ̀, tóun ò mọ̀ tó fi kórìíra òun débi pé ó fi ń borúkọ òun jẹ́ níbi gbogbo. Nkechi Blessing tẹ̀síwájú náà rẹ̀ wípé ènìyàn ẹlẹ́ran lòun o, òun ò sì ní ọ̀nà àtijẹ àti mú mi tàbí òun ò lè kí ń ṣe obìnrin tó máa ń bọ́kùnrin sùn kó tó rówó. Gbogbo owó tóun bá rí nípa bíbá àwọn ènìyàn pọ̀ lòun ti rí. Kí ni àwọn ẹni bí fẹ́ fi ṣubú òun ṣe? Oṣù díẹ̀ sẹ́yìn ní Nkechi Blessing tọrọ àforíjì lọ́wọ́ gbogbo àwọn tó ti ṣẹ̀, tó sọ pé àwọn òrìn tó ń lọ nígboro ayé ẹ̀rọ ayélujára jẹ́ kóun pàdánù ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́, èyí tó sì fẹ́ kóun máa gbégbé ayé àlàáfíà báyìí.